Aláròyé máa wí o. tó bá jẹ́ ti ká ṣe ẹ̀rú ìbò ni kò sẹ́ni náà tó lè fẹ̀yìn Tinubu janlẹ̀ Lawal. Akọ̀wé ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ Babachir Lawal tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC tẹ́lẹ̀ ṣùgbọ́n tó tún ti kúrò níbẹ̀ báyìí tí kò sì tí ì kéde ẹgbẹ́ tí yóò tún bá lọ ti sọ wípé tó bá jẹ́ ti wípé òjòrò àti màgòmágó ni wọ́n gbẹ́kẹ̀lé láti ṣe ètò ìdìbò ọdún tó ń bọ̀ yìí kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni yóò tún borí nínú ìdìbò ọdún 2027 yìí. Ọkùnrin yìí ni a kì í bá yínmíyínmí du imí lọ̀rọ̀ náà tó bá ti jẹ́ wípé kí a tọwọ́ òjòrò bọ ètò ìdìbò ni kò sí ẹni náà tó máa kojú Tinubu tí yóò sì fẹ̀yìn rẹ̀ janlẹ̀. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù kẹfà ọdún yìí ló sọ̀rọ̀ náà níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe nígbà tí wọ́n béèrè ojú ìwòye rẹ̀ nípa ìbò ọdún 2027 àti bóyá Tinubu máa jáwé olúborí. Lawal ní dáadáa ó máa nà wọ́n tí kò ní mọ ní kékeré ní pàápàá gbogbo wọn ló máa lo ọpọlọ àti èrú fún. Tó bá ti jẹ́ wípé ká yí ìbò ni wọ́n fi ń gbégbá orókè nínú ìbò nílẹ̀ Nàìjíríà kò sẹ́ni tó lè kojú Bọ́lá Tinubu lórílẹ̀‐èdè yìí. Tó bá jẹ́ nǹkan tí Àtíkù náà gbójúlé ni wípé kí àwọn ṣe màgòmágó ìbò ni Ọlọ́run á sìn lọ o àmọ́ yóò bá bàbá ńlá rẹ̀ níbẹ̀ onímàgòmágó àti ìbò yíyí níwájú. Ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹgbẹ́ African Democratic Congress ADC sílẹ̀ yìí tún sọ̀rọ̀ síwájú sí wípé bó tilẹ̀ jẹ́ wípé òun kò ṣègbè fẹ́nikẹ́ni nínú àwọn tó ń dupò ààrẹ síbẹ̀ òun mọ̀ dájú wípé ìjọba Àtíkù kò lè dáa tó bá fi lè wọlé àti pé yóò burú ju ìjọba tá a wà nínú rẹ̀ tí gbogbo ayé ń pariwo ìrora yìí lọ. Èmi mọ Àtíkù mo ti wòye bó ṣe ń bá a bọ̀ látẹ̀yìnwá mo sì ti rí wípé ìṣèjọba rẹ̀ tó bá fi lè wọlé ààrẹ ó tún máa burú ju ti Tinubu lọ. Mi ò fẹ́ wọnú nǹkan tí màá wá máa kábàámọ̀ ìgbésẹ̀ tí mo gbé nígbà tó bá yá. Mo ti wá rí báyìí pé irú orílẹ̀-èdè Nàìjíríà tá a nílò kò sí níkàáwọ́ ìdarí Àtíkù. Ó ní ọ̀rọ̀ èébú kọ́ o àmọ́ gbogbo nǹkan tó yẹ tí èèyàn sì gbọ́dọ̀ ní láti darí orílẹ̀-èdè kan Àtíkù kò ní. Ó lóun kò lè ṣàtìlẹ́yìn fún ọkùnrin igbákejì ààrẹ tẹ́lẹ̀ yìí lórí ipò ààrẹ tó fẹ́ dù. Lawal tún fẹ̀sùn kan Àtíkù lórí bó ṣe sọ wípé kò ní ìtara bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ tó bó ṣe yẹ láti bu ẹnu àtẹ́lù ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí tó ti bàjẹ́ títí dórí ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé ní gbogbo ìgbà. Nígbà tó kúkú máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ pátápátá ó ní lọ́wọ́ báyìí òun ò ṣàtìlẹ́yìn fún ẹnikẹ́ni nínú àwọn tó fẹ́ dupò ààrẹ kódà títí dórí Peter Obi tí wọ́n jọ wà nínú ADC tẹ́lẹ̀. Nígbà tí wọ́n tún béèrè ohun tó kàn fún un àti ẹgbẹ́ òṣèlú tó fẹ́ wọ̀ lọ nígbà tó fi ẹgbẹ́ ADC sílẹ̀ ọkùnrin yìí ni òun kò tí ì ṣe ìpinnu kankan lórí ìgbésẹ̀ tó kàn tóun fẹ́ gbé. Kò pẹ́ púpọ̀ tí ọkùnrin yìí kéde pé òun náà ti fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ ìyẹn ẹgbẹ́ alásopọ̀ táwọn alátakò káàkiri inú ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi dá sílẹ̀ láti fi kojú ìjọba tó wà nípò yìí tí Lawal fi wá sọ̀rọ̀ náà. Ó ní ìbò abẹ́lé ẹgbẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ parí yìí kún fún màgòmágó nítorí wọ́n yí láti lè jẹ́ kí ó jẹ́ wípé Àtíkù ló wọlé. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé ló kún inú ìbò ọ̀hún àti pé nǹkan tó dùn ún jù níbẹ̀ ni wípé púpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n mọ̀ wípé èrú ni gbogbo nǹkan tí wọ́n ṣe. Wọ́n kọ̀ ṣáàkọ èsì ìdìbò tí wọ́n rí wọ́n tún ṣe àtúkọ rẹ̀ láti ṣègbè fún Àtíkù àtàwọn tirẹ̀ níbi tí wọ́n sì ti ń ṣojú ayé pé bóyá ètò ìdìbò wáyé lóòótọ́ wọ́n tún padà fi àwọn tó jẹ́ ti Àtíkù rọ́pò àwọn tó gbégbá orókè níbẹ̀. Ọkùnrin yìí ní lára àwọn nǹkan tó jẹ́ kí òun tètè pa ẹrù òun pọ̀ kúrò níbẹ̀ nìyẹn nítorí òun kò lè jókòó síbi tí wọ́n ti ń fi èrú ṣètò ìdìbò láì fòyà pẹ̀lú ìbò 2027 bó ṣe ń bọ̀ lọ́nà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé wọ́n dọ́gbọ́n sí ìbò abẹ́lé ipò ààrẹ ẹgbẹ́ náà nítorí Àtíkù tí àwọn ipò yòókù tí wọ́n dì nínú ADC kò ní màgòmágó nínú bó ti wù kó mọ́. Ká rántí pé aṣíwájú Bọ́lá Tinubu ní APC tún kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò dupò ààrẹ lẹ́gbẹ́ wọn lẹ́ẹ̀kan sí i. Peter Obi ni yóò dupò lórúkọ ẹgbẹ́ Nigerian Democratic Congress NDC lópin ètò ìdìbò abẹ́lé ààrẹ ẹgbẹ́ ADC ní tirẹ̀. Àtíkù ni wọ́n kéde wípé wọlé nítorí ìbò 1,000,000 mílíọ̀nù kan ó lé ni wọ́n sọ wípé ó ní tí ó sì ṣe bẹ́ẹ̀ já Rotimi Amechi tí ṣe gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ àti ọkùnrin gbajúmọ̀ oníṣòwò ilẹ̀ Haúsá ni
Mohammed Hayatuddin Dànù. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.